You're welcome to this YouTube channel. This is Baba Akile TV. Wow, you click on this video. God bless you. Thanks very much. Kankan tọkàn kù tẹ́ ṣe fún mi ni pé ẹ bá ń tẹ subscribe button lágbọ́n bí ẹ gbádùn mi bí lẹ́yìn ìgbà ẹ wà tẹnu sí bẹ́ẹ̀ láti máa gbádùn lọ́lọ́kan ọ̀jọ̀kan lónírúurú àwọn ètò wa bó ṣe tẹ̀léra wọn ní Baba Akile TV. God bless you. I love you. Ojú kò sórí ẹsìn mi ò fẹjọ pàkọ ẹsùn tó gùn fàjọkọ lù tipátipá tagídítagídí o. Mo ní kókókó ìwà lóko tí a ká máa dùpàdé bàǹbàǹbàdé bàǹbàǹbàdé tí a ká máa Champion King on a mix. Party bẹ̀rù lábọ́bá ìwà ló yàtọ̀ ṣe bá bẹ́ abúlágbà wáyé àtolóṣì àtolówó olórí burú àtológo. I begin to see the real wealth is my attitude. When all is gone, ìwà ló máa kú ikú ẹ̀tàn nírọ́. Ìwà èéfín ni ìwà. Síbẹ̀ yàn sí lè bòwọ́ ẹ̀ mọ́lẹ̀ tó bọ́pẹ́ títí arújáde. Wòmí wò, onínúure ní bí ẹ̀gùn. Sónú ènìyàn sì lè jẹ́jì rẹ̀. Dandan ni màá débẹ̀ wọ̀. Ọba níwà rẹ̀ yóò. Ṣèbó níwà tó pọ̀. Ọba níwà rẹ̀. Bẹ́ẹ̀ ṣì bá dá ní atúnkùn ní. Tàgídí kọ ọgbọ́n láyé. Ìwà rẹ̀ ṣe kókó ọ̀rẹ́ mi ò lè ṣe jẹ́jẹ́. Mo ṣe pẹ̀lẹ́kù. Bábẹ́ làbá jó tán o iná ṣẹ́kù ṣe bẹ́ẹ̀ mọ̀ yẹn. Ìwà sì lẹ́wọ́ ọmọ ènìyàn. Aáyán fẹ́ gun ẹ̀sìn o. Adìẹ ni ọgbà fún. Aáyán fẹ́ ṣe fìlèǹgé. Adìẹ ni òfun láàyè. Jọjẹ́ mọ̀ pọ̀ bá ti kọjá bí ọwà ọ̀rẹ́ wa. Ìwà ní dọ̀dú. Ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà láfi gbáyé kábàárà sódodo. Akilẹ̀ kókókó ìwà ní kókókó. Ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà láfi gbáyé ẹ jẹ́ ká sódodo. Wòmí wò, bọ́ọ̀ bá jáwọ́ nínú ìwà ìkà ìwà òṣì tó ń wù. Ẹ̀sìn tí ó sì ọ́ ń jìmù lọ́wọ́ àbí torí pé bàbá tiẹ̀ lówó lọ́wọ́. Bẹ̀rẹ̀ sí ní ṣe filege ló ń ṣìwà kù sí gbogbo àwọn ọmọ ẹ̀kúnnù. Owó ọ̀tá. Bàbá rẹ̀ lè lówó lọ́wọ́ kí ìyá rẹ̀ lẹ́ṣin lè kàn. Tó bá pérí tó bá níwà òun gbogbo ló máa tán. Ìtọ́ gbogbo ẹni ló kọ́ ló níwà òun. Gbogbo ló ṣì kọ́lẹ̀ níbí. Àdàbí irọ́ lásán ayé ẹ̀jẹ̀ kárí wí. Wọ́n fojú ọ̀lẹ́wọ̀ ẹnikẹ́ni o. Gbogbo ẹni tí ò lówó kọ́ lọ̀lẹ. Adìẹ wọn kúkú ń làágùn. Ìyẹn ni ọ̀já mọ̀. Kókókó ìwà ní kókókó. Ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà láfi gbáyé ẹ jẹ́ ká sódodo. Akilẹ̀ kókókó ìwà ní kókókó. Ìwà lẹ́wà ọmọ ènìyàn ìwà láfi gbáyé kábàárà sódodo. Baba Akile gbọ́rọ̀ àgbàdé ọ̀rẹ́ mi má kan tí ikú. Ọ̀rọ̀ àgbà náà rè bí ò bá ṣe lówùrọ̀ á ṣe lálẹ́. Káyé wa mọ̀ bá ní ọ̀nà lèmi Àlàbí ṣe wípé ká tẹ́tí gbọ́rọ̀ àgbà yìí torí pé òkùnkùn bírímù 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 bókùnkùn bá farahàn nú ayé ẹ̀dá ṣèrìyànjú àti tàtùpà bí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn á paradà. Torí ìdí èyí lọ wá lérò pé o lè jálé onílé fi bo tiẹ̀ lẹ́yìn àbó lè gbà wàrà dé wàrájà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lérò pé bẹ́ẹ̀ bá gbin rèé ẹ lè fi kálá. Rárá o, kò ṣeé ṣe. Wá gbọ́ o, ó sì tún ṣeé ṣe. Torí bá a bá gbálù ó di dandan kílù dún. Àmọ́ kì í ṣe gbogbo tó bá dún ìní máa ń dùn létí ọmọ aráyé. Tún wá gbọ́ o, ó ṣeé ṣe ká gbálù kílù dún. Kílù sì dùn létí ọmọ aráyé. Ìyún ẹni ó bá tẹlẹ̀ jẹ́ tí ò mú nǹkan mọ́ bá tọmọlàkejì jẹ́. ọ̀ ń bá tọmọlàkejì jẹ́
fi tún ayé ara ẹ ṣe ó rò pé ó lè bá tọmọlà kejì jẹ́ fi tún ṣẹ̀dá rẹ ṣe àbí ò ń ṣèkà fọmọlà kejì gbọ́ ò lè mú jẹgbé o tèrò ara ẹ pa kó tó jù bọ́ọ̀ bá jáwọ́ èyí ọ̀rẹ́ mi ẹ̀sìn tí ó ṣe ọ́ wẹ̀yìn ẹ̀ wò ló dé lẹ́yìn rẹ̀ o.